Alamin Ar-Rahman Ar-Rahim. Afa Abdul Latif ẹsẹ fi mi hàn. Lérí ọ̀rọ̀ tí ó béèrè yìí, òun ni wípé ọ̀rọ̀ tí àwọn alfa wa gba Prof wa Professor Isiaq Oloyede tí wọ́n sọ nípa ọ̀rọ̀ madrasa Nisomiya wípé Maulana Sheikh Adam ni wọ́n kọ́kọ́ fi madrasa Nisomiya lẹ̀. Èyí wọ́n jẹ́ pé ní ilẹ̀ Yorùbá láti Ìlọrin yìí sí dé ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí wọ́n ti wí. So èmi kí n ṣẹ̀ṣẹ̀ ń wí bàbá yìí o. Bẹ́ẹ̀ni, à ń kóòtì wọn lórí ọ̀rọ̀ tí wọ́n ti wí, lórí tí wọ́n wí yẹn ni mo wá fẹ́ sọ̀rọ̀ lé lérí. So tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ sì pọ̀ lórí ẹ̀ àtakò lọ́tún àti lósì. Náà èmi ò wá ní sọ̀rọ̀ gẹ́gẹ́ bí n tó béèrè wípé kí ni wujihatu nazar tèmi lórí ẹ̀. Èmi ò ní sọ̀rọ̀ lórí ẹ̀. Ó ti yé. Ntí èmi kàn fẹ́ kí a mọ̀ ńbẹ̀ ni wípé ẹni tí ó sọ̀rọ̀ yìí, ó ti yé báwọn, alfa ni, onímímọ̀ ni, ó tún wá jẹ́ professor, ó tún wá jẹ́ oní academic àbí kí lè máa pè wọ́n. Academic sì yàtọ̀ fún àwọn àfáà lé làwà. Ó ti yé báwọn, gbogbo àfáà oníwàásí, àfáà kọmọnkéwú, àfáà oníjálàbí, ó ti yé, àfáà oníkíní, àfáà lé náà làwà. Àwọn yìí ń àfáà ìta torí academical life lọ́wà. Ọ̀rọ̀ tí wọ́n bá sọ gbogbo wọ́ọ̀dù ní ọgbọ̀. Ó ti yé. Náà àwọn kankan bẹ tí mo kàn fẹ́ kí a mú ká fi àkíyèsí rẹ̀ lórí àwọn kankan ni pé tí a máa sábà ṣe mistake ẹ̀. Òun ni wípé innama tunaqadhu al-hujja bil-hujja. Tunaqadhu al-hujja bil-hujja. Tí a bá fẹ́ tako ẹ̀rí tẹ́nìkan mú wá, èyí tó dá tí wọ́n fi pèèyàn wípé eléyìí mọ̀ tí ń ṣe. Ó ti ojú ọ̀nà mímọ̀ tó lọ ọmọ tó gbé lọ́wọ́ ó sì mọ̀ tí ń ṣe. Òun ni wípé gbogbo ẹni yòówù tó bá sọ̀rọ̀ tó o bá fẹ́ tako ọ̀rọ̀ tí ẹni yẹn sọ, wọn kì í fi èébú tako pàápàá jùlọ rú àwọn tó wà ní ojú ọ̀nà academic yẹn. Ó ti lọ́rọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ tó yẹ pé professor ni wọ́n. Àwọn kọ́kọ́ rí àwọn tí references làwọn ń ṣiṣẹ́ tọ̀, wọn kì í ṣiṣẹ́ tọ̀ ẹnu lásán. Ó ti yé báwọn, wọn ò ṣiṣẹ́ tọ̀ hujja safawiya. Ó ti yé báwọn, hujja kí lẹ́ ń pè é kìtàbíyà, èyí tí wọ́n kọ kalẹ̀ tó wà documentary ó ti yé tó musajjal, èyí tí wọ́n fi takonu kí ó kẹ́ni professor sọ̀rọ̀ kí lọ́wọ́ alákọ̀ọ́lẹ̀ pẹ̀lú déètì kéèyàn wá pín gbà náà ipò òun fẹ́ tako nǹkan yẹn, ẹni yẹn náà gbọ́dọ̀ mú àkọọ́lẹ̀ kan wá tóun náà wà lákọọ́lẹ̀ tí ó sì jẹ́ tí ó jẹ́ àmọ́ gbọ́ lẹ́nu bàbá wa kan wípé 90 báyìí iná ní nǹkan báyìí 90 báyìí ní nǹkan báyìí láì já sí wípé kìíní yẹn ti wà ní àkọọ́lẹ̀ torí àkọọ́lẹ̀ òun ni ó wọ international. Ọ̀rọ̀ ẹnu kan tí ó wọ international sí torí àwọn alákẹ́dẹ́ yìí ọ̀rọ̀ lásán kí wọ́n sọ báyìí kí là ń pè é kìtàbà ìkọ́ nǹkan kalẹ̀. Wọ́n mọ implication tí ń bẹ bí káwọn sọ nǹkan tí ó yẹ sí òun. Òun lọ́ba tó já sí wípé gbogbo ọ̀rọ̀ tí àwọn professor Olóyèdè sọ yìí lè rí ẹnìkan tó wà ní ojú ọ̀nà academic tó jẹ́ bí professor kó sọ̀rọ̀ lórí ẹ̀. Tí ó jẹ́ tako wọn. Tí ó tako ó rí pé ẹ̀ tí rẹ̀ nìkankan tí ó tako wọn. Kí ló fà á? Wọ́n máa retí wípé ó yẹ kí professor yóò sọ̀rọ̀, ó yẹ kí ẹni báyìí yóò sọ̀rọ̀, kí doctor yóò sọ̀rọ̀. Wọ́n à ní sọ̀rọ̀ àfi tó bá já sí pé àwọn náà rí ẹ̀rí kan tóun náà wà lákọọ́lẹ̀ tó ṣe tako nǹkan yẹn. Bẹ́ẹ̀ nìkan bá tako tí ó sì ní ẹ̀rí tó sì ní daraja ustadhiya lọ́wọ́ tóun náà ń jẹ́ professor, ó ti yé báwọn, yóò fèsì panel. Torí pé wọ́n sọ fún yín pé ókè ajá sí wípé o ò ṣe báṣù, o ò ṣe research àbí kílẹ̀ máa ń pè, o ò ṣe báṣù tó fi gba ọ̀dọ́gbọ́n sí kìíní yìí ni. Ó ti yé bí ẹnìkan bá sọ̀rọ̀ kan bá kí professor kan bá wà ní jòkó tó bá sọ̀rọ̀ kan kọ́ra kan sọ pé ní ọdún báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ ní ìlú báyìí
lásìkò báyìí ẹni tó bá jẹ́ professor kò ní sọ pé irọ́ ló ń pa àkọ́kọ́ tí ọkọ̀ lè ṣe ni pé yọkọ̀kọ́ lọ lè wádìí ẹ̀ yọ wá dáánù pẹ̀lú hujja yẹn àbí kí so wàlẹ̀ alámọ̀tò lè yí lórí tí Sheikh Adamu fi tí wọ́n fi perfect gbogbo nǹkan wọn bàbá perfect nǹkan púpọ̀ nítorí perfect yẹn ni wípé gbogbo tarikhul alámọ̀tò lè yí lórí laysa li tarikhihi at-tanaqud wa at-ta'arud ó ti bá wọn منذ بداية حياته إلى نهاية عمره. àyíbájá bá Sheikh Adamu ti bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn ọdún tí wọ́n bí wọn 1917 kò sí tanakudu kò sí ta'arud kò sí ikhtilaf kẹ́nìkan ní 19 kìíní kan wọ́n 17 wọn náà ní kọ̀dàrú ọdún tí wọ́n dá markaz ilẹ̀ ọdún tí wọ́n lọ sí mazar kọ̀dàrú ọdún tí wọ́n dá markaz ilẹ̀ kọ̀dàrú iye àwọn sẹ́ẹ̀tì tí ń jáde látọdún náà kọ̀dàrú torí gbogbo ẹ̀ kìí jẹ́ pé àwọn kan fẹ́nu sọ gbogbo ẹ̀ wà ní àkọọ́lẹ̀ tírà ìgbà tí wọ́n ṣe ìdò arba'in tí wọ́n ṣe 40 years lọ́dún tí bàbá padà wá kú láfta 40 years ni 40 years yẹn kọ̀dàrú bí bàbá ti wá gbà kéwú láti gbà tí wọ́n ti wà ní kékeré bàbá tún kọ́ kalẹ̀ sínú tírà bàbá ní menehuna bada'atu wàhákàdá ta'allamtu àtàtàkàràjìtù bàbá ní ọkọ̀ mẹ́ra kọ́lá bàbá ní ibi tí mo ti bẹ̀rẹ̀ rí bí mo ti kéwúrè títí tí mo fi jáde tí mo fi dàfà ìgbésí ayé Sheikh Adam láti gbà tí wọ́n ti bẹ̀rẹ̀ títí dìgbà tí wọ́n lò parí wọ́n kọ́lẹ̀ bàbá tó wá kọ́lẹ̀ débi pé tí ń bá parí iṣẹ́ tẹ́mi mi bá tọ́lọ̀ ń bá ní kí ẹ̀mí mi ọ̀tán lérí iṣẹ́ yìí ó ti bá bí wọ́n ti ṣeré wọ́n ti ṣe markasi ní bẹ́ẹ̀ ti ṣe mẹ́rẹ̀ àwọn tí ó kírun sí mi láre bẹ́ẹ̀ tó ṣe máa lọ rèé bí gbogbo ó ti máa kọ́dà tá bàbá tún sọ tí wọ́n máa fáwọn èèyàn jẹ. táwọn pé alẹ́ ni torí pé nǹkan wọn ò lọ academic line àmọ́ wọ́n ṣiṣẹ́ tí ó kí ẹni tó wà l'academic line gan ní tí ó ṣe. sàkọ́fà kọjá Nàìjíríà. so gbogbo kìíní yìí ni wọ́n wá kọ́ọ́lẹ̀ lákọ́ọ́lẹ̀ àkọ́ọ́lẹ̀ yìí lọ́wọ́ international level tírú àwọn professor yìí fi rọ lérí èyí táwọn professor yẹn ń sọ yìí kìí jẹ́ pé àwọn kan rò lórí àkọọ́lẹ̀ Sheikh Adamu tí wọ́n kọ ẹni tí ó bá wá tako àkọọ́lẹ̀ yìí gbọ́dọ̀ ní àkọọ́lẹ̀ kan kìí jẹ́ pé ẹnu ló fi tako ọgbọ̀n jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n sọ yóò wọ́n ní boletiri ní sọ́mu talim ní boletiri Islam ní Nàìjíríà ókè èmi wá rí níbi tíra kan báyìí tí wọ́n tẹ̀ ń bi báyìí ẹni báyìí ló sì ṣe ẹni tí ó wá ṣe tíra àwọn gbọ́dọ̀ gbé ẹni tí àáfàá gbà tí ó a sọ́ra Sheikh Adam tó jẹ́ àgbà nínú kó jù wọn lọ àbí kó jẹ́ akẹgbẹ́ wọn àbí kó súnmọ́ wọn àmọ́ wọ́n jọ lo ìgbà lásìkò tí Sheikh Adam kọ tírà wọn yìí òun náà wá kọ tírà kan láti fi tako Sheikh Adam lójú ayé mọ̀lá Sheikh Adam ààrí ìgbà tí wọ́n tún kú àwọn àlfáà tí wọ́n jọ lògbà tí wọ́n jákẹgbẹ́ wọn àtàwọn tí wọ́n jù wọn lọ àgbọ́ kí ẹnìkan sọ wípé ńgbà Sheikh Adamu wa kú tán a lè sọ lójú àmọ́ ńgbà tó kú tán yìí àwa ṣe tíra yìí gbogbo ọ̀rọ̀ tó sọ ni a kò sí lẹ́nu o kò sí títí tó fi dòní so béèyàn bá rí àkọọ́lẹ̀ tíra kan a kọ́kọ́ wo kí ni lẹ́vù tíra yẹn bóun ni tíra wọn ṣe wé ibo ni wọ́n ti tẹ̀ ta ló rìvíw ẹ̀ ta lẹni tó rìvíw rẹ̀ ta ń ṣe tẹ̀kírísù ẹ̀ ta lọ́kọ̀ dáma rẹ̀ ta lẹni tí ó kọ́ báwo ló ń tọ̀hún ti rí ó ti yé kí ni tàríkì ẹni tó kọ́ gẹ́gẹ́ báwo ló ti rí ṣé munsif ni àbẹ́gẹ́rù munsif ṣé ẹni tó ní udul tó ní àdálà iná ni àbẹ́ni tí ò ní àdálà so gbogbo nǹkan yẹn lèyàn ò lè fi tako irú ọ̀rọ̀ tí ó dídí professor bá sọ ní nígbà Sheikh Adam fẹ́ tako Usman ibn Fodio bàbá mú ẹ̀rí wá pé kò kéwú lọ́dọ̀ Abdul Wahab bàbá ní àkọ́kọ́ tí ẹ̀fìmà ní pé wọ́n wá gbogbo tíra Usman ibn Fodio ìrìn kọ́ dákọ̀ gbogbo tíra tó ṣe ìrìn kọ́ dákọ̀ Abdul Wahab pàáfà àwọn ni mo sì wá tíra Muhammadu Bello àbúrò rẹ̀ kíní kan mo wá tíra gbá mo wá tíra àwò láwọn tí ń jọmọ kéwù rẹ̀ ìrìn kún wọ́n dákọ̀ ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta mẹ́rin pé Usman ibn Fodio kọ̀ lọ Mákàrí tó èkú kọ̀ lọ hajj ṣe ma pé àwọn ẹ̀rí nìyẹn ẹ̀rí yẹn sì ní ẹ̀rí àkọọ́lẹ̀ tíra ni so òun ni pé gbogbo ń tábà ti takò tó bá ti jọ pé ẹlẹ́kọ̀ọ́ ló bá sọ̀rọ̀ ẹ̀rí là fi takò àmọ́ tó bá yẹ pé ẹni tó sọ̀rọ̀ yìí tí ì bá ṣe
ẹlẹ́kọ̀ọ́ a kàn lè wo pé ọ̀rọ̀ tara rẹ̀ ní sọ àmọ́ tí ẹlẹ́kọ̀ọ́ bá fi sọ̀rọ̀ àfi kí yàn wá ẹ̀rí tí yàn yànjú so èyí ojú tèmi kan fi mo fi wọnú sí ọlọ́run wọ́n wọ́n Muhammad ọlọ́run wọ́n sànú yọba wa kẹ́ gbogbo àwọn àgbàlagbà náà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.